wọn kì í fi ṣeré. Àgbo tó bá jí ní wípé ó tọ́jú àrùn kan àwọn bàbá ó ní àgbo ilé gbogbo níṣe ni. Wọ́n lè lè ya parun ni, wọ́n lè lè ya pàgùn ni, wọ́n lè lè ya pa ìdí ni, wọ́n lè lè ya pa asán ni, wọ́n lè lè ya yọ̀gọ̀ ni. Wọ́n ṣáà ti mọ iṣẹ́ tó lúkálùkù ń ṣe. Ṣùgbọ́n lẹ́yìn táìsàn kan bá ń ṣe ọ́ tó rójútu ẹ̀ mọ́, ọ lọ wá èpo àgàn ọ lọ wá ìbẹ́pẹ èyí tí ò tí ì pọ́n tán là máa ń lò tàbí dúdú ó ní, ṣùgbọ́n tí ó jẹ́ òòjọ́ tí oge ara rẹ̀ ò ní tí ì gbẹ ó ní. Ìbẹ́pẹ òòjọ́ ẹ rí i pé oge sì wà lára ṣẹ̀ṣẹ̀ kan ni, nítorí pé a fẹ́ lò fún ètò tòní. Eléyìí ni wọ́n ń pè ní àgàn ṣẹ́rí gbòógì yìí lásán oògùn ni. Béèyàn bá mọṣẹ́ tágàn ó ń ṣe lásán yóò mọ̀ wípé oògùn ni èpo àgàn bó la ṣe. Òfin Facebook ọgbà ká mú àdáta bọ́bẹ̀ lọ́wọ́ á gé eléyìí á gé kéékèèké sínú òkè. Tá a bá gé kéékèèké sínú òkè tán oògùn ti dé. A wá gbé àgàn náà ẹ rí i pé kìí ṣe kó tí ì pọ́n sẹ́rí ó ṣẹ̀ṣẹ̀ ń laṣẹ pípọ́n bọ̀ ni. Tá a bá ti gé kéékèèké tá a kó tẹ́lẹ̀ eke èpo àgàn á kó lé lórí. Bá a bá ti kó lé lórí oògùn ti dé. A wá da omi òrombó sí. Omi òrombó eléyìí á fún fúnra wa ni, kì í ṣe èyí tí a rà lọ́jà, nítorí pé kò gbọdọ̀ sómi ń bẹ̀. Ṣẹ́rágbò yìí tí èèyàn bá ń lò dáadáa, bí ìtọ̀ ṣúgà bá ń dààmú èèyàn yóò bá fà débì kan, tí ibà bá ń dààmú èèyàn yóò bá fà débì kan, tí wọn náà mọ̀ pé àgbo ló lò. Omi òrombó lásán, tí èèyàn bá mu omi òrombó lásán tó bá jẹ́ni tí ò ní ọ́sà tó bá ń mú dáadáa pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá nítọ̀ ṣúgà yóò sì mọ́ lọlẹ̀. Bẹ̀yẹn kọ́ là ń lọ léni. Ṣùgbọ́n bó o ní combination àgbo apàrùn yìí, bó o là á ṣe. Ṣẹ́rí míyàn bá ti ṣe tán dédé sọ́ọ̀tì kan ti tó láàárọ̀ lálẹ́. Èèyàn ò ní lò ó láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta kọ́ mọ́ dúpẹ́ fọlọ́run. Tó bá tiẹ̀ ti lò lójú ẹsẹ̀ ló ti mọ̀ pé àgbo ló lò yìí. Ẹ̀rí àti gé tán nìsín ṣe ti rí. A wá gé àwọn ìgbó àgàn oyin náà á gé kéékèèké sí lórí. Ògùn ti dé o. Ṣẹ́rí ìgbà tí ọba lo àgbékalẹ̀ fọ́jọ́ mẹ́ta tí ó fi toró, ó yá bá ń fi òkúta fọ́ kó lè fọ́ wẹ́wẹ́wẹ́. Ibà kan ní dọ̀là mú gbogbo ẹ̀ ó tẹ̀ wá dojú ìwọ náà mọ ọmọ eléyìí. Ìgbà tó bá mú láàrin ọ̀sẹ̀ kan ó mọ̀ pé oògùn ló ń lò. Ẹ mọ̀ pé ìbẹ́pẹ dúdú gangan fúnra rẹ̀ ó ṣiṣẹ́ ẹ̀bà ọmọdé. Tó bá ní ojú ọmọdé yẹ́lò bóyá wọ́n bí yẹ́lò fi fà mọ́, màá sọ fún yàn pé kó lọ wá ìbẹ́pẹ dúdú. Tó bá ti wá ìbẹ́pẹ dúdú tán, màá wá sọ fún wípé kó wá glucose, kó fi glucose sí. Yóò gé ìbẹ́pẹ yóò fọ́nù tí ó mọ́ torí ọmọ kékeré ni. Kódà ọmọ tán bá ṣẹ̀ṣẹ̀ bínú ẹ̀jẹ̀ tó bá ní tójú rẹ̀ bá pọ́n, bóyá ìyá rẹ̀ ní màléríà nú oyún tó ran ọmọ, ẹ kàn ní kó ra wá ìbẹ́pẹ dúdú nìkan, kó ra gé sómi, kó fọ́nù, kó má jẹ́ kí kóró inú rẹ̀ ó ṣí ń bẹ̀. Kó wá bí omi tó bá dá, omi tó bá mọ́, bóyá bí bottle water tó bá dá, kó gé sí. Kó wá fi glucose kó dà sí. Kó mọ wá fún mu síbí méjì láàárọ̀, méjì lọ́sàn-án, méjì lálẹ́, méjì láàárọ̀, méjì lọ́sàn-án, méjì lálẹ́. Ìgbà tí ó bá lò pé ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan, gbogbo ojú rẹ̀ tó pọ́n yẹn yóò balance. Tójú yẹn tí ó balance. Torí pé bó bá ṣe ń lò èyí tí ọmọ tọ̀mọ́tọ̀, èyí tí ọmọ yàmọ́gbẹ́, ṣe mọ̀ pé èso ni ìbẹ́pẹ. So ìgbà tí ó bá fi lò láàrin ọjọ́ mẹ́ta, tó bá jẹ́ wípé ọmọ kékeré tó ní ibà kójú pọ́n ni, tán bí yẹ́lò fi fà mọ́, ìgbà tí ó bá fi lò ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan, pẹ̀lú àṣẹ lẹ́wọ̀n gbogbo ojú rẹ̀ ó kílẹ̀. Ṣẹ́rí omi òrombó ni a wà dà sí báyìí.
ògùn ti dé o. Ara àwọn iṣẹ́ táwọn àgbàlagbà máa ń ní ilé tó fi máa ń tọ́jú ara wọn nìyí. Wọ́n wà ní ẹ̀mí wọn gùn, bóò ni ò ṣe ní gùn, sáwà sí tọ́jú ẹ̀mí ara wa mọ́, àwa àṣẹ àtọ́jú ẹ̀mí ara wa mọ́. Owó ni gbogbo wa ń lé, àmójútó àlàáfíà ara wa mọ́. Bó la ṣe fẹ́ là, bó la ṣe fẹ́ jẹun, bó lọmọ ó ṣe jẹun, bùkátà ayé là ń bá káàkiri. Ṣé ẹ rí pé àpẹẹrẹ pé òrombó yà fún fúnra wa nù, àṣìṣe láti ìgbà tá a ti ṣe kalẹ̀. Torí wípé kí ni èyí tó bá ti jẹ́ wípé a fẹ́ lò ní níwulẹ̀ ní alọ́ra lọ́jà, tá a bá ti rí oníkóró rẹ̀ á gé, á wà fún fúnra wa, á wà gbé kalẹ̀ báyìí fọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ mọ̀ pé yóò ti toró, èpo àgàn ó gangan ó ti toró sínú ìbẹ́pẹ yẹn. Ògùn ti dé, a lè ṣẹ́ kúò nígbà tó bá ti dijọ́ kẹta àbí dijọ́ kẹrin, ó lè dijọ́ karùn-ún, a lè ṣẹ́ kúò. Níta fẹ́ absorb láti ara rẹ̀ ó ti absorb, a lè rọ́ síbì kan. Òrombó fúnra ara rẹ̀ preservative ló wà fún, kò ní jẹ́ ó bàjẹ́. Ó lè lọ́dún kan lé, ó lè lọ́dún méjì lé, kò ní jẹ́ ó bàjẹ́. Tá bá wá ti ṣe báwọn sọ́ọ̀tì kan láàárọ̀ lálẹ́, láàárọ̀ lálẹ́, ó rí pé gbogbo àrùn tí máa ń dààmú rẹ̀ nú ara, èyí tó mọ tòmọ́tò, èyí tó mọ yàmọ́ gbẹ̀yìn, ẹ rí pé ṣeré àgàn ó nìkan téèyàn bá ń rẹ sómi, ó ṣiṣẹ́ jẹ̀díjẹ̀dí, ó ṣiṣẹ́ alẹ́. Téèyàn bá ń lo àgbo àgàn ó nìkan dáadáa, kò ní nítọ̀ ṣúgà. Tó bá nítọ̀ ṣúgà, òun nìkan tí máa ń lo gan yóò mọ wálẹ̀, nítorí pé èpo àgàn ó yìí bẹ́ẹ̀ bá gọ́gùn fún ẹ mọ̀ pé iṣẹ́ tó ń ṣe pọ̀. Ìdí nu rẹ́rí gbogbo combination tá à ń papọ̀ ìmúmọ̀mọ̀ sáwọn àlàyé ara àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ń ṣe ni. Ìwé èpo àgàn ó yìí ní ìsìn tó bá ti rẹra mú òun nìkan, jẹ̀díjẹ̀dí máa ń dẹ̀ láàmú, ìwọ sọ sómi, àbí àpọ̀jù bá ń bẹ lára rẹ, ìwọ rẹ sómi, ìwọ á máa mú láàárọ̀ sọ́ọ̀tì kọ̀ọ̀kan láàárọ̀ ti tó. O ò ní yàgbẹ́ o, bọ́ bá ti yàgbẹ́ ìgbẹ́yìn wọ́ọ́rọ́wọ́ ni. Ó rí wípé kọ́dà tó bá nítọ̀ ṣúgà yóò máa bá a jà, débi pé ìtọ̀ ṣúgà yóò ní lágbára láti gòkè mọ́, yóò yà máa wálẹ̀ ni. Ara àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àrùn ara tó yẹ kí gbogbo wa ó máa ní nínú ilé tó yẹ ká máa sáré nìyí. Tó o bá tiẹ̀ mọ gbogbo egbòogi, ó yẹ kó o ní egbòogi yìí kan ẹyọ kan ṣoṣo yìí lé, àgàn ó yìí nìkan. Rẹ́ sínú bíi ike 2 lítà, àwọn ọmọ máa fún wọn láàárọ̀ mu. Ìwọ náà ń jáde lọ bí iṣẹ́, máa mú láàárọ̀. Ó rí wípé gbogbo rọ̀tìrọ̀tì nínú ara ni, ara ò ṣe dáadáa tó ní, ń rẹ̀ ọ́ láti inú ní eléyìí nìkan. Ara àwọn tá a fi sọ wípé téèyàn bá mọ̀ dí ìjìnlẹ̀ nípa ewé àtegbò, yóò máa kẹsì ọ̀tún bọ̀ tòsì, yóò rò pé ojú ọ̀nà lòun wà ní. Àwọn ẹ̀yọ́nú ayé ń bẹ o tí mo mọ̀ tó dáa. Àwọn oṣólẹ̀ ń bẹ, àwọn ọ̀mọ̀lẹ̀ ń bẹ, àwọn ṣé aṣínà ń bẹ, ọṣẹ ajé ń bẹ tí ń tà 500,000. Ọṣẹ Edward ń bẹ tí mo sọ lórúkọ bàbá mi tí ń tà ní 50,000. Òun lálàkàlà, òun jẹun lójú oorun, wọn náà rọṣẹ Edward wò, ó rí pé ó dúpẹ́ fọlọ́run. Bẹ́ẹ̀ jàǹkáwọ̀ ń kọ́ ọ lójú, ìwọ rọṣẹ Edward 50,000 ni. Ọṣẹ ìtajà ń bẹ fẹ́yìn tẹ́ ń tajà, tàbí wọ́n ti ra 100,000 náà níbẹ̀ lọ́wọ́ rẹ, rọṣẹ Edward kan, rọṣẹ ìtajà kan, kọ́ máa wẹ̀ síra wọn. Máa wẹ̀ kan láàárọ̀, máa wẹ̀ kan lálẹ́, ó rí pé ó dúpẹ́ fọlọ́run. Ó bá ti rówó ṣoṣo lẹ́yìn ní 700, 1 million lóòkè báwọn. Àwọn iṣẹ́ àkànṣe ń bẹ téèyàn fi jẹ́yàn láyé tí ò ní bọ̀lá rẹ jẹ́, tí ò sì tako gbàgbọ́ rẹ, tí ò tako irúkirú ẹ̀sìn tó bá ń wù, tí ò tako. Ìwọ sá ti mọ́ sùn. Àǹfààní bẹ lórí YouTube mi tẹ́ẹ̀tẹ̀ lè bá pàdé lórí Facebook yìí rárá lásìkò yìí, nítorí pé àwọn iṣẹ́ tí mo ti ṣe síbẹ̀ pọ̀, tí sì tí láǹfààní àti ṣe sórí péjì àwọn iṣẹ́ mìíràn tó mú wáyé. Mi ò tí ì ṣiṣẹ́ sórí YouTube rí, mi ò tí ì ṣe sórí Facebook rí. Àwọn iṣẹ́ mi ń bẹ tá a ti ṣe sórí YouTube láti ọdún tó ti pẹ́, tẹ́ ẹ mọ̀ ráǹfààní ń bẹ. Ìdí nu tí bá ní ẹ subscribe sórí YouTube gẹ́gẹ́ nítorí nǹkan kan, ṣé owó tí YouTube fẹ́ fún mi lọ́fẹ́ là mí? Ṣùgbọ́n kẹ́ tún lè ní àwọn àǹfààní mi tí ó tún wúlò fún yín, tí ó jẹ́ ara àwọn ọ̀nà àbáyọ tẹ́yìn náà tó rí nǹkan tí ó ṣàǹfààní fún yín àtàwọn ọmọ, tẹ́ tún ṣí àfẹ́ lòmíì. Ìlú Ìlọrin náà ni mo wà, ẹ lè fẹ́ wá mi wá, báyẹn ń pè mí, mi ò tètè gbé torí kọ́ọ̀lù tó pọ̀. Anyway, àti ẹ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin, ẹ gbọ́kadà, ẹ náà lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Tẹ́ bá ti dé ilé epo Ibrolac lágbo ọba, ẹ sọ̀kalẹ̀, ẹ béèrè junction Olú guest house. Bí òpónà méjì náà ní sí ilé epo yẹn. Tẹ́ bá ti béèrè junction Olú guest house yẹn, ẹ rí sáńbọ̀dù mi bí junction Olú guest house yẹn.
Ifágbénró Òrìṣàtọ́lá Herbal Medicine Limited ẹ̀rí sábọ́ọ̀dù mi junction yẹn Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ní junction yẹn ẹ̀rí fọgànáísà kan bẹ́ẹ̀ Alhaji Hasan ọmọ ẹdẹ ẹ̀yẹn béèrè lé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé nọ́mbà tẹ́ pè mí sí rèé bóyá fákà ṣiṣẹ́ òun náà ní WhatsApp nọ́mbà mi fẹ́yìn tẹ́ wà ní ìlú ọba 080 30 45 6383 080 30 45 63 83 080 30 45 63 83 ẹ like ẹ share ẹ comment ẹ ní gbọ́kú sí mi o gbogbo ẹ̀yin fans mi all over the world ọkàn yóò mọ balẹ̀ o ẹ rówó ná ẹ rówó ṣayé gbogbo ẹ̀yin tẹ́ ń share aṣẹ́ mi all over the world ọkàn yóò mọ balẹ̀ o iná ò ní tọ́wọ́ yín gbogbo bí tẹ́ fi ń ra data tẹ́ fi ń wo share mi tẹ́ fi ń like tẹ́ fi ń share ọwọ́ yín ò ní kàṣàlẹ̀ àpò ẹ like page yìí ẹ share ẹ comment ire o ire gbàngbà.